ká mú nǹkan ọmọkùnrin ẹni náà lọ ká sọ pé àwọn kan ní mú lọ wàláhì yóò jì pẹ̀lú ògo tọlọ́run sí ìbámu yẹn yẹ àbí ìwọ tó jẹ́ sí wípé wọ́n sọ fún ẹ wípé nǹkan wọ̀nyí o tó bá dọ́dọ̀ bóyá ìyàwó méjì ló ní àbí mẹ́ta ọdọ́dọ̀ ìyálé nǹkan yìí ṣiṣẹ́ ọwádọ́ wà lọ́dọ̀ ìyàwó àbí lọ wà lọ́dọ̀ ìyàwó tààrin nǹkan yóò wá ṣiṣẹ́ mọ́ ìwọ lọ níṣẹ́ tí mo fẹ́ dùlẹ̀ bá mi gbìyànjú ẹ̀ tó bá ti láti rí ìṣe mo forúkọ Ọlọ́run bá búra yìí pé ọ dúpẹ́ fọ́lọ́run bá pé nǹkan bẹ lọ́dọ̀ àwọn àgbàlagbà kí ló lọ bá mi wá egbò ìyeyè egbò kí ni mo pè egbò ìyeyè ni mo mú dání bá mi wá tútù ẹ̀ kó gé kéékèèké egbò ìyeyè tútù ọtí gé kéékèèké wá lọ bá mi wá egbò akíká òun la mú dání tó ti yé lọ wá egbò akíká kó gé òun náà kéékèèké kó dà sínú ike kan kó wá lọ bá mi wá egbò kàṣíà ni mo mú dání wá gé òun náà kéékèèké ọtí gé bẹ́ẹ̀ kó sínú ike kan wá lọ bá mi wá orógbó sótíyé orógbó kó tó bí 4 àbí 5 kó gé òun náà kéékèèké bí àwọn egbò yẹn bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ni wàá ṣe wá orógbó bóyá 3 àbí 4 àbí 5 ó gé orógbó yẹn náà kéékèèké ọkọ̀ sínú ike kan wá lọ wá obì gbàǹjà sọtiri obì gbàǹjà lélẹ̀ wá òun náà tó máa tó bí 5 wàá gé òun náà kéékèèké wàá da gbogbo ẹ̀ sínú ike kan tó jẹ́ ọlọ́mọrí ọwà adékiní ọ̀rọ̀ omi sí àbí kí wọ́n fi omi dùn sí ìsídà omi dùn àbí ordinary water àbí kọ́ wá 7up nǹkan mẹ́ta tó lè lò nìyẹn wà á dà sínú nǹkan tó àwọn egbògi tó gé àti àwọn orógbó àti obì yẹn wà á dà sínú ẹ̀ wà wá gbé kalẹ̀ fún 5 days wọ́n ń pe àṣírí eléyìí ní òróbòkú kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà òun ni ìwọ ọmọkùnrin tó jẹ́ sí wípé tó bá róbìnrin bóyá orí òhò obìnrin lásán àbí wà tó obìnrin ẹjọ́ ń ṣeré lọ́wọ́ wà àtìyàwó rẹ̀ ẹjọ́ ń ṣeré lọ́wọ́ ẹjọ́ ń ṣeré pé ẹfẹ́ ṣeré ọmọ ọ̀n pé ọkọ̀ọ̀kọ́ bára èèyàn ṣeré gbogbo ẹ̀ everything tó ti yé ọwọ́ ń ṣe lọ́wọ́ ìtẹ́ pẹ̀lú òróbòkú ni pé ọwọ́ ń ṣe nǹkan yìí lọ́wọ́ nǹkan ọmọkùnrin rẹ̀ tó ti le gidigba tẹ́lẹ̀ ọ̀fẹ́ wá ti bọ́ ibi tẹ́ ẹ kó ti bọ̀ ọba di wẹ̀sì ọba da tẹnu ẹ lẹ̀ ní ti ń ṣe ọ̀dà kọ́ gbìyànjú àti ṣe àṣírí àbí wọ́n tó jẹ́ sí pé ọ̀tí ẹni tí lọ síbi ilẹ̀ lérí tó ti fẹ́ gbé nǹkan sí ẹnu ibi tó yẹ kó gbé sí ṣọ́ngbọ́n mi yé ibi tẹ́ ẹ̀ ti ń ṣeré lọ́wọ́ náà ni gbogbo nǹkan tó fẹ́ dà sára ìyàwó rẹ̀ ló ti dà sílẹ̀ lẹ̀ gbìyànjú àṣírí gbogbo ohun tí ń jẹ́ àrùn tí ń ṣe ọ́ tí ó jẹ́ kí nǹkan yẹn máa rí bẹ́ẹ̀ yóò kúrò ńbẹ̀ pẹ̀lú ògo tọlọ́run sọ́ọ́rí iṣẹ́ tí mo mú dání ó tún wá ṣiṣẹ́ fún ẹni tó jẹ́ sí wípé òkú ẹ̀ ti kú wàláhì tí nǹkan ọmọkùnrin rẹ̀ ti ṣe kíni tó ti kú ọmọ ìyá mi tó bá rí iṣẹ́ yìí lò gbogbo àwọn àrùn tí mo kà sílẹ̀ lẹ́yìn wàláhì tààlà ìbò forúkọ lọ́wọ́ àbúrò àyìnká yẹn á kúrò ńbẹ wọ́gán fúnra rẹ̀ ìyàwó rẹ̀ gbọ́mọ sọ pé bọ́lọ̀ ti rí lè sọ́ngbọ́n mi yé wàá gbéyàwó ẹ̀ débẹ̀ bó ti yẹ kó gbé débẹ̀ after 5 days tó ti rọ kínní tó ti wà lẹ́rẹ̀ tó ti yé tó ti kira rẹ̀ sínú ẹ̀ wọ́n gbìyànjú àti wọn bá mi mú ní síbí méjì àbíkọ́ wọn mú ní gáàsì méjì láàárọ̀ lálẹ́ bá mi tẹ́sì ẹ̀ wò ọkì ọlọ́run kúṣẹ́ lára àwọn àgbàlagbà pé ìjọba yẹn náà lọ bọ́tùrọ̀ àṣẹ nìyẹn bá mi share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó ká àwọn èèyàn tí wọ́n ní ìdí àǹfààní yìí lára nọ́mbà mi ò yí padà 08077574655 or 07046381093 bá mi share fídíò yìí ọwọ́ tó fi ń share ọ fi dáwọ́lé nǹkan rí wàá ṣàṣeyọrí nínú ayé àdúrà wọ́gbà wọ́.